ẹ dákun jama gbogbo ẹni tí ó bá ṣe ayé wá bàbá ṣe páyé tiẹ̀ lọ wáyọ̀ wáyé aláyé dákun kí Ọlọ́run pa alhamdulillah. alhamdulillah. ẹ jẹ́ kí Ọlọ́run pa alhamdulillah. alhamdulillah. ẹ jẹ́ lẹ́ka ẹ̀tọ́ lálẹ́ dáadáa pa alhamdulillah rabbil alamin. alhamdulillah rabbil alamin. mo kí bàbá wa ìmáàmù fún gbogbo àwọn ìmáàmù ní alimasọ́nbí akiwọn. bàbá wa ìmáàmù àgbà tó ipá wọn ní alága ìmáàmù fún gbogbo àwọn ìmáàmù bẹ́ẹ̀ni. àti fáìsì wọn mo kí wọn púpọ̀ ọba tó kéré látọ̀dọ̀ ara rẹ̀ náà ní kọ́yàn ní ìmáàmù Allah. kíkí Ọlọ́run tó ga jù ní kọ́yàn ní ìmáàmù ẹni pọ́lọ́ yẹn yìí lásáájú ẹ̀sìn láyé kíkí Ọlọ́run tó ga jù lọ kò sí mọ́ àfòyín nínú kí àárín àtọ́lọ́run tó dùn débẹ̀ tó sì dáa débẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láyéláyé. àmín. bàbá wa wàkílù lálìmọ̀sọ́ ń bí bákan náà bá a ti tọrọ fáwọn imam àtọrọ bẹ́ẹ̀ fẹ́ yìí náà gbogbo tíjà náà padà sí bọ́ ọlọ́mọdé ọtọ́sẹ́ yìí náà. àmín. ó fi wá kárí tí ń jẹ́ council of imams lápapọ̀ all of imams tó wà ń bí àlejò ló sojú ara rẹ̀ ní jígà olójú wọn ọ̀sálẹ̀ àbámadá kọ yín lọ́kọ̀ọ̀kan lábẹ́ bẹ́ẹ̀ gbogbo yín àfọ̀rọ̀ yín ti sọ́dọ̀ ọba tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtúnfi ti sọ́dọ̀ ẹ̀ bí ọba tí yàtọ̀ ọlọ́njọ́ máa da ti jù báyìí lọ ni. àmín. gbogbo ẹ̀yin àfà níjòkó ń bí gbogbo ẹ̀yin àfà níjòkó ń bí yáyá látòkè délẹ̀ ọlọ́run má fi bànújẹ́ má rò pọ̀ má àlámọ̀dé fún yín ọlọ́run. àmín. ọlọ́run Nabi sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. ọlọ́run kẹfẹ́ asámi fáwọn àfà. àmín. lábẹ́ bẹ́ẹ̀ bàbá wa ládùúgbò yóò fàdúgbò yìí ọba àdúgbò ń bí akíwọn púpọ̀ akiwọn. bàbá wa ní àlìmọ̀sọ́ ń bí akíwọn lábẹ́ tí wọ́n ní pé ń kí bàbá wa lọ́wọ́ mọ̀ wá kí ẹni ọlọ́run gbọ́wọ́ ẹ̀ tó ń lò ó àṣẹ òun sábà bí Alhaji wa Balógun Babs Kari mo kí yín púpọ̀ èyí ló ń sábà bí kádàrá ọlọ́run insha Allah. pé a ti kàkọ́ọ̀lẹ̀ pé Central Mosque kan mọ̀ abẹ́ o àmọ́ yìí ní sábà bí kí ó gbọ̀wọ́ yín wá ẹ̀yin ni mo wá sásà mọ́sálásí náà bàbá wa Babs Balógun èyí tẹ́ ẹ ṣe yìí ọ̀gá ń tójú lọ ní kọ́lọ̀ wọn sọ pé mo gbà á. Allahu akbar. àdúrà lọ́gà bẹ́ẹ̀ni. kí lọ́gà àdúrà òun náà ní kọ́lọ̀ wọn gbà á ọlọ́run wọn gbà á ó sàgbà àdúrà bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ́ wọn bá gbà á nǹkan ní yẹ̀yẹ́ nù. bàbá wa Balógun anabi Ibrahim alayhi salatu wa salam òun àti Ismail ọmọ rẹ̀ gbogbo sẹ́tàn abirikìlá pé yẹlẹyẹlẹ àwọn méjì wọn jọ ṣe péré àwọn abirikìlá ti pín wọn làwọn kan lọ́kọ́ àwọn kan ọlọ́bẹ àwọn kan ẹlẹ́rù àwọn kan olómi lọ́dọ̀ ní Ibrahim àti Ismail ọmọ ẹ̀ àwọn méjì náà lọ́lọ́kọ́ àwọn náà lólómi àwọn náà ló ń búlọ́ọ̀kù àwọn náà tún lọ́lọ́bẹ wọn wá kọ́lé fọlọ́hún tán táwọn méjì bá tó kíbo sí ọlọ́run o àṣebò tí ní àṣewò ọwọ́ kíkó ọlọ́run ọtọ́wọ́ gbà kọjọ tiẹ̀ kọ́ sọpọ̀ gbà á. bàbá wa Balógun tí wọ́n jẹ́ bàbá àdínì lónìí ẹ̀yin ní gbogbo ayé wájú kó ti ní ayé lónìí. bẹ́ẹ̀ni. akínyìn púpọ̀ ọlọ́run má dàlú yìí láyé láyé. àmín. àwọn èèyàn fẹ́ sàmì wọn bí sí púpọ̀ ní o. àmín. ogun tẹ̀ ń ṣe yìí pátá ọlọ́run dákun má dàlú yìí láyà. àmín. ọlọ́run má ṣàjẹ́ bámi olérè. àmín. ọlọ́run àfa lọ́dọ̀ ọlọ́run. àmín. gbogbo dáadáa. àmín. Fadilatul Luqman Fadilatul Muqaddam Alhaji Luqman Isa àwọn ni wọ́n jẹ́ ìmáàmù àgbà àwọn ni wọ́n jẹ́ ìmáàmù àgbà fún Babs Karim Central Mosque
ha ló má sàjẹ́ káfẹ́ mi gbogbo lórí ada ọlọ́run má bà yín jẹ́ láàrin jama má bà yín jẹ́ ní gbogbo ọ̀nà ọlọ́run afa lọ́dọ̀ ọlọ́run ìyá wa náà tọ́lọ̀ ń dá dúró pẹ́wá wòran àdùnrún láyé ogun tí ìyá náà wà kàn tálejò mẹ́tọ́ fi báyà náà lójijì má jẹ́ wọ́n sàgbákò ẹ̀ ọlọ́run afa lọ́dọ̀ ọlọ́run la hawla wala quwwata illa billahil aliyyil azim. mísánà wa láti Òwòrò fún abẹ́ Muhammad mú kí wọ́n ó bá kárí gbogbo àlejò tá a ní bí àti gbogbo àwọn tó wá pàdé wa pé àfa Sanusi wò bọ̀ ń bí. olùkárí gbogbo àwọn jama alájà wa láti Òwòrò náà bẹ́ẹ̀ Masha Allah ọlọ́wọ́n sàlùkọ́ àlùbáríkà ẹ̀rẹ́kùn àga bisimilah báyìí bisimilah ọlọ́wọ́n àti sẹ́kẹ́tìrì wa gbogbo yìí ọlọ́wọ́n sàlùkọ́ àlùbáríkà náà oyin jẹ́ ju àwọn abẹ́lẹ́dọ̀ wọn báyìí náà adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ní ọgbà ṣíṣe àfa àtọ́gá oyè ajẹ lónìí fún central mosque wa babskari Masha Allah a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in rabbi zidni ilma الإنسان ما شاء الله ما غرك بربك الكريم الله أكبر الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك لا إله إلا الله afa toga gbogbo ẹ̀yin olóyè lónìí yányán látòkè délẹ̀ látọ̀rọ̀ chief mami wa baba adini kárí gbogbo ẹ̀yin ìyá látòkè délẹ̀ afa yìí gbogbo yányán lẹ ti di mọ̀lẹ́bí anabi Muhammad sallallahu alayhi wa sallam. ya ayyuhal insan ma garraka بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. أكرمكم الله. bẹ́ẹ̀ bá ti dolo yàdínì gbogbo táwọn èèyàn mọ̀ pé kò sí ń jẹ́sẹ̀ rẹ̀ àfi kó lè yọ sọ́ra. àfi kó lè yọ ṣe wọ̀ kó jòkó jẹ́ nígbà tó ń wọ̀. bàbá dilẹ̀ kìyàmà yawma yad'u kulla unasin bi imamihim ọjọ́ tọ́lọ́ wọn pè gba àwọn èèyàn jáde bá a ti tó sáfù lẹ́yìn ìmáàmù wọn afa ìmáàmù wọn ṣáájú lẹ́yìn kìyàmà gbogbo àwọn jama wa arọ tẹ̀lé ìmáàmù afa yìí bàbá di ọjọ́ náà ìkànnì màláíkà wọn ń pè ní àwọn ilé ìbọn wọn ń pè ní fisiti radio officer lọ́dọ̀ àwọn ọlọ́pàá àbáwọn custom wọn máa ní fisiti radio officer gbogbo ibi tá a bá pín àwọn ọlọ́pàá sí àbáwọn custom wọn máa yan àwọn kan tí wọn lọ fi ṣètò pé sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí wọn wá díútì sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfa yìí àwọn màláíkà kan jáde njọ́ náà wọ́n máa wá yẹ gbogbo àwọn tó wà lẹ́yìn ìmáàmù kọ̀ọ̀kan wọ́n máa wá yẹ wò àfa bàbá rí àwọn tó ní àwọn mẹ́fà kan bẹ wọ́n ní wọ́n já okó lẹ́yìn ìmáàmù lẹ́yìn kìyàmù wọ́n já wọn kó mbẹ́ àfa yìí alábùsí là kọ́kọ́ bọ́ba joyè àdínì tí ọba fàbùsí lẹ̀ bọ́ba dàlí kìyàmù wọ́n já lẹ́yìn ìmáàmù. La ilaha illallah. àfa àtọ́gà ẹni kèéta ní kejì ó joyè àdínì kò fi kèéta lẹ̀ bọ́ba dàlí kìyàmù wọ́n já kó lẹ́yìn ìmáàmù. òpùrọ́ ní kẹta àtúrọ̀ tàbí èlùbọ́ ó joyè àdínì kò fi rọ́lẹ̀ bọ́ba dàlí kìyàmù wọ́n já lẹ́yìn ìmáàmù. wọ́n di mélòó káàkiri ànábì oníbàjẹ́ ní kẹrin ó joyè àdínì kò fi bàjẹ́ lẹ̀ bàbá dàlí kẹ́mọ̀ wọ́n jalè yìí mọ́. La ilaha illallah. afa àtọ́gà. Ya ayyuhal insanu. ma garraka bi rabbikal karimi alladhi khalaqaka fasawwaka fa'adalaka fi ayyi suratin ma sha'a rakkabak. afa àtọ́gà.
ọlọ́ni ayyuhal insan mo pè ọmọ nìyẹn. ayyuhal insan. ma garraka birabbikal karim. ọlọ́ni ma garraka kí ni tàn ọ́ kí ló tàn ọ́ jẹ. ma garraka. kí ló kó bá ọ. ma garraka. kí ló ní. ma garraka. kí ló gbójúlé. ma garraka. kí ni ń bẹ lọ́wọ́ rẹ tí o sí lọ́wọ́ ẹlòmíì. ma garraka. kí ló birabbikal karim. birabbikal karim. tó o fi lè láyà sẹ́bi ọlọ́run pé kí lè bí ọlọ́run ó ṣe. birabbikal karim. kí lè bí ọlọ́run àfa yìí ó bí ẹni kéèta kí ló ní tó fi láyà sọ́lọ́run wọ́n bí alábòsí léèrè kí ló ní tó fi láyà sẹ́bi ọlọ́run wọ́n bí òkú lọ́rẹ́rè pé kí ló ní tó fi láyà sẹ́bi ọlọ́run. ma garraka birabbikal karim. kàkẹ́ nabi la ilaha illallah aya yìí bá ní Muhammad lẹ́rù sallallahu alayhi wa sallam. afa bá a ti ń ké ilà níbi náà kéjọ́ la máa ń sunkún ni alladhi khalaqaka alladhi khalaqaka. ọba tó dá ọ fasawwaka. ọwọ́ ni ọ̀dọ́ gbàkẹ́lẹ̀ fa'adalaka. nǹkan tó lọ ń dẹ́sẹ̀ ọlọ́ láwọn afa láwọn oríkèéríkè ó ṣe déédéé. fi ayyi suratin ma sha'a rakkabak. ọlọ́run tó wá yẹ ọ ní fọ́tò tó dáa fọ́tò tí wọn náà ń wúra rẹ tí nìyẹn bí èmi náà alihamudulilayi ọlọ́run yàwòrán rẹ dáa kàkẹ́ ànábì ntọ́wọ́ fi sanfọ́rọ̀ ní kọ́ wá sí kéta kọ́ wá sàbòsí kọ́ wá sí munafiki kọ́ sàìmúri kọ́ ọmọ wa kúrọ́ ọmọ wa sì bàjẹ́ ọmọ làkejì lọ́wọ́ fi sanfẹ́ mi ọlọ́run. manga raka bi rabbikal karim. alladhi khalaqaka fasawwaka fa'adalaka fi ayyi suratin ma sha'a rakkabak. kàkẹ́ ànábì nínú ẹgbàá wa tí Abdullahi bin Abbas gbà wá rahimahumullah àtọwọn àti bàbá ọlọmọsẹ bá kí wọn ó nígbà tí súnmọ́tà níbẹ̀ jáde láyé ńgbà níbẹ̀ fàyè lẹ̀ amara bilalan ayunadi yannasu lis-salat Allah ọwọ́ akpa Bilal lásẹ̀ Bilal lọ́ọ́ pèrún bàbá pèrún àwọn èèyàn kó jọ afa yìí akramakumullah. wọn níjọ náà wọn lọ jẹ bí aago 12 ọ̀sán ayé lè tí ì tó kò sì jẹjọ jímọ̀ tábà pásítọ̀ òun ló tó tí wọ́n fi ń pèrún Bilal bá pèrún ìjọsìn fi kó yẹjọ náà nínú fajtama al-muhajiruna wal ansar ila masjid rasulillah lẹ́ẹ̀kan náà àwọn muhajirun àtàwọn ansari gbogbo wọn ti kó máa sí báwò wa salla rak'atayn kálukú wọlé wọ́n sì ní bílẹ̀ raka méjì méjì wọ́n sì tán summa sa'ada lil minbar alẹ́ mi bá gun mímbàrí láì síjọ́ jimá fahmidallah lọ́ba dúpẹ́ fọlọ́n wasna alayhi ó tún yìí yìí lọ́wọ́ wa khataba khutbatan baliga ọwọ́ àṣẹ kútùbà kanjọ́ náà láì síjọ́ jimá fa láì síjọ́ jimá kútùbà náà lágbára mẹ́tí ń ṣe bẹ́ẹ̀ la níbi nsukun. la ilaha illallah. wajilat min al-qulub gbogbo àwọn kan gbẹ pẹpẹpẹ níjọ́ náà wa bakkat min al-uyun àwọn ojú ń dami àwọn èèyàn ń sunkún summa qala lẹ́yìn lẹ́nu nàbí wa sọ báyìí ya ma'ashara al-muslimin gbogbo ẹ̀yin mùsùlùmí pátápátá lórí ìrìnà tẹ gbogbo yòówù ìrìnà tẹ bá pín sí tẹ̀ ń bẹ níyà yín lónìí. inni kuntu lakum nabiyyan inni kuntu lakum nabiyyan anabi Ọlọ́run ni mo jẹ́ sí yín o na'am. wa nasihan olùsèwàsí mo jẹ́ fún yín akramakumullah. wa da'iya ila Allah bi idhnihi kí n sì máa pèpè sójú ọ̀nà tọ́lọ́hún ni mo ti jẹ́nu la ilaha illallah wa kuntu lakum kal akhil musfiki mo wá jẹ́ ọmọ ìyá aláàánú mo tún jẹ́ fún yín wal abi rahimi mo tún wá jẹ́ bàbá tọmọ mọ́kẹ́ mo tún jẹ́ fún yín ẹ wá dákun ẹ ṣàánú mi ẹ gbà mí Ànábì nsunkunjọ náà ó ní ẹ gbà mí ẹ gbà mí man kanat lahu indu muslimatan ẹni mo bá ṣàbòsí fún rí tí n ò sì mọ̀ àbí mo mọ̀ ń wọ̀yà sí mo ti ṣàbòsí fún orí àbí mo ṣẹ̀ ẹ́ rí àbí mo jàǹbá rẹ̀ rí tí n ò sì mọ̀
fọlíyàkùn kẹ́ńtọ̀ wọ́n dìde kóńdé nísìn. wọ́n yẹ tẹ́sù minni qabla al-qisas fil qiyamah kẹ́ńtọ̀ wọ́n wá gbẹ̀sẹ̀ lára mi lónìí kótó di pọ́lọ́ wọn ma gbẹ̀sẹ̀ lára mi lẹ́yìn kìyàmà. Mako raka birabbika al-karimi alladhi khalaqaka fasawwaka fa'adalaka fi hayyi suratin ma sha'a rakkabak. anabi wí jọ́lọ̀ pẹ̀lú ẹkúnni. kóńdé fi wí bàbá. ó ní ẹ ṣàánú mi. gbà mí ẹ má wò mí. ẹni mo bá ṣàbòsí fún rí. ẹni mo bá sẹ̀rí nù yín. ẹni mo bá ṣẹ̀rí. tí wọn máa ma àbí tí wọn máa ma. tí èsì kákó kó ní dédé sè kó wá gbẹ̀sẹ̀ lára mi. kóńdé wá gbẹ̀sán kí n tó kó kó àlìkì tó di ọjọ́ tó lọ́wọ́ ma gbẹ̀sẹ̀ lára kálukú lẹ́yìn. La ilaha ẹ ṣàánú mi. ẹ gbà mí. anabi wí bẹ̀ yín sunkún. ń sunkún ni. ẹ ṣàánú mi. ẹ ṣàánú mi. ẹ ṣàánú mi. ẹ má wò mí ràn. la ilaha ẹ má jẹ́ illallah. ìyá ọlọ́run. àfáà yìí Ayakumullah. falam yakum ilayhi ahadun ẹnìkan ò dìde ẹnìkan kan ò dìde. hatta qala thaniya wa thalitha. ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. ó wí lẹ́ẹ̀kejì ó wí lẹ́ẹ̀kẹta Bẹ́ẹ̀ni. ńgbà tó di ẹlẹ́ẹ̀kẹta tí ń sunkún faqama rajulun arákùnrin kan bá dìde yuqalu lahu Ukasha wọ́n ń kókó rẹ̀ ní Ukasha. ó kọ̀ dá máa jẹ́ Ukasha lọ́ba dìde jọ́nà ó de wuya. fawaqafa bayna yaday nabi sallallahu alayhi wa sallam. ọwọ́ adúwájú ànábì gbẹngbẹng báyìí ó dúró pínpín. sallallahu alayhi wa sallam Sallallahu alayhi wa sallam. faqala ní wọ́n wí báyìí fún un. fidaka abi wa ummi ya Muhammad mo fi ìyá mi àti bàbá mi mẹ́bẹ̀ ọ́ pè ọ́. lawla annaka tí ì bá ṣe pé ìrẹ Muhammad Sallallahu alayhi wa sallam. mo ní dìde o. òfin fọlọ́ wọn bẹ̀ wálé kéèlè kejì ó sì ń sunkún mo fẹ́ fi ọ́ lẹ́yìn ìdíjọ́ jáde kí a mọ̀ kí n fẹ́ jẹ́rìí sọ́lọ́ lọ́hùn. La ilaha illallah. ọmọ dáàdì kí á mọ̀ kájọ wá sọ ni. baba imam ọ̀dọ́wọ́ yín ọ̀dọ̀ wọn yìí o. àyè máa ní ìkórè ọmọ mi kò sí ọgbọ́n òun lè fẹ́ dá sí i. ẹ má jọ àwọn ìmáàmù tá láwọn ti tó tán ṣé ń gbọ́ báyìí. ẹ má jọ àwọn ìmáàmù tó igbá mọ̀nà ẹ má jọyìn àwọn ìmáàmù tí wọ́n ń béèrè kí lọ́lọ́run ó ṣe. ẹ má jọ àwọn ìmáàmù tí ń béèrè kílẹ̀ lọ́wọ́ sí tí láyà sọ́lọ́run. ẹ má jọ àwọn ìmáàmù tí ń béèrè tí ń pé táǹkù mẹ́ẹ̀ táǹkù bẹ́ẹ̀ ẹni ó kú ọ yọjú o. àwọn ìmáàmù tí ò ní tìjú wọn ò ní ti dún olè. Àwọn ìmáàmù olè. olè oníkàrà o. àwọn ìmáàmù ń ṣìnà ìmáàmù ọlọ́tí. àwọn ìmáàmù ń kára hùn àwọn ìmáàmù àwọn ìmáàmù ń lòkulò ìmáàmù òpùrọ́. ìmáàmù tó jókòó tálíkù àrìrì ò tó Kò tó. tó lọ sẹgbẹ́ àwọn bòmí ó lé mi òun fi ọtí lọ nítorí sẹ́. nǹkan tí ò ní dà tó rò pé wọ́n dà tó rò pé òun fẹ́ dà. Makaraka. nítorí nǹkan tí ò ní dà tó rò pé wọ́n dà tó rò pé òun Makaraka. kò ní dé tí ń ra kan kó fẹ́ dé. Birabbika al-karimi. gbogbo àwọn ìmáàmù bí ọlọ́run bí wọ́n lè kí má gàdákà Makaraka. kí ni tẹ̀yìn jẹ́ kí ló kọlù yìí Makaraka. kí lẹ ní dọ́nì kò ní kí ló gbójú lẹ́gẹ̀ẹ́ Makaraka. bí kẹ̀lẹ́kẹ̀rí Birabbika al-karimi. kọlu ọlọ́run pé kí ló lọ́wọ́ sí Alladhi khalaqaka. ọba tó dá ọ Fasawwaka. ọba dá ọ pé Fa'adalaka. gbogbo nǹkan ẹ̀dẹ́ tó wọ́n sí dídí Fi ayyi suratin ma sha'a rakkabaka. ayé ní fọ́tò tí ó dùn mọ́ tí wọ́n náà bá rí dàtú pé tó alhamdulilayi wá gbé gidi tó Alhamdulillah. tó sì máa dùn. ọlọ́run wọlé wọn bèrè kí ni ó ṣe ọwọ́ láyà sí i. ẹ má jọ yan àwọn afa bẹ́ẹ̀ bàbá ìmáàmù ń gbọ́. adásàjọ rẹ Muhammad ń bèrè ẹsẹ̀ rẹ̀ Sallallahu alayhi wa sallam. dákẹ́ bẹ́ẹ̀ kè dákẹ́. alẹ́ Muhammad ń bèrè ẹsẹ̀ rẹ̀ yìí Sallallahu alayhi wa sallam. kò pé gbòó jà nábì kó wọn má béèrè irú ẹ̀. arákùnrin bá dìde dúró onírè ànábì ó sì ọlọ́run bí ẹ bá ṣe pé o béèrè. mo fi ìyá mi àti bàbá mi bẹ̀ ọ́ ń wọ̀ láyà kí n bọ́ wájú rẹ o kò tó bẹ́ẹ̀ o tá bí mi mo lé wa. mo fẹ́ kọ́ dọjá lè kí á máa ń tó wí ni kájọ wá rò ó. àmọ́ ń wọ̀ wá bèrè yìí àwa pẹ̀lú ẹ̀ wà ní gbọ́dárì tọ́ ẹ̀sìn tèmi èmi gírí ẹ̀sìn wọn náà gírí ẹ̀sìn àjọ wà ní ẹ̀sìn jọ́ náà ni. ẹ̀sìn mi wá lépa bẹ́ẹ̀ ṣe tiẹ̀ bá ẹ̀sìn tèmi lọ wájú tiẹ̀ tẹ̀lé. tiẹ̀ wá lé tèmi bá mo wá rí i pé èmi lérí ẹ̀sìn ànábì náà lérí ẹ̀sìn ànábì lérí ẹ̀sìn èmi náà lérí ẹ̀sìn ẹ̀sìn àbá yìí bàbá. bọ́dà zọ́lẹ́tò anákọ̀tì mo wá sọ̀kalẹ̀ kó lérí ẹ̀sìn tèmi gẹ́gẹ́ àpọ́nlé tó ń ṣe ọlọ́run. kí n fi pẹ́rẹ́ kọ́ mo wá jẹ́ takriman laka ya Muhammad sallallahu alayhi wa sallam. kí n fi sàpẹ́lẹ̀ pé ọ̀gá mi gẹ̀ẹ́sì kémi náà tó gẹ̀ẹ́sì ọ̀gá mi ẹ̀yẹ gẹ̀ẹ́sì kémi ọ̀ fẹsẹ̀ rìn. àfá yìí Akramakumullah. lẹ́ẹ̀kan náà rẹ Muhammad sallallahu alayhi wa sallam. fọ̀rọ̀fáìtà àfá yìí Ayakum. fọ̀rọ̀fáìtà lẹ́kọ̀ọ́dìbà lọ́ba Farafa'ta gbé kínní al-qarib. pankẹ́rẹ́ tó fi nẹ́sìn. tó fi nẹ́ẹ̀sì lọ́ba sí òkè báyìí. alẹ́rìí tọ́ni bó bí hinna kọ́ta èyí tó fi nẹ́ẹ̀sì rẹ̀ ń kó lè bá sáré lọ́ba gbé òkè àfá yìí wọ́n dọ̀ rọ́bùtà bìhíl hadirati àfi fáì lábọ̀ ònú mi lábọ̀ ònú mi yà yìí ọ̀dàdì tọ̀jọ́ náà. àfi fáì lábọ̀ ònú mi yà yìí ìtọ́gbọ̀n mi sàràsàrà. rẹ Muhammad Makaraka birabbika al-karim.
ẹlọ́ni wọn. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. ilé Muhammad sallallahu alayhi wa sallam. fọlá àdìrí èmi àwọn àmọ̀ njọ́ náà o fala adri. ọmọ àmọ̀ ní àbóṣẹ́sì tóró kí mi pẹ̀lẹ́ لا إله إلا الله. ó kí mi pẹ̀lẹ́ ó sì dùn mí omi sẹ́lẹ̀ jù mí. bá anabi ti gbọ́ bẹ́ẹ̀ faqala sallallahu alayhi wa sallam haṣa ya ukasha haba يا أكاشا. ire ukasha Abba. ha kó jìṣẹ́ ọlọ́run ó sì mọ̀ọ́mọ̀ kó kó ẹgbà bo Wale yàn. mama kí n nà ọ́. tọ́ ń wọ̀ bọ́ jí o ọlọ́run bá kọjú sí Bilal ya Bilal ọ̀ya lọ́lé mi nísì ntọ́rìkì ila manzili Táwa lọlé. ila manzili Fatima lọ́dọ̀ Fatima lọ́lẹ̀ gba pankẹ́rẹ́ tí mo fi nà ẹ̀sìn mo ti pè fún Fatima ní ogún لا إله إلا الله. kàmágé kúrú nítorí pé ọjọ́ èní ọjọ́ kanjú ni púpọ̀ Nǹkan papọ̀ lónìí púpọ̀. بني afáàtọ́gá أكرمكم الكريم. èyí tí ṣe wu ìmáàmù ní kánara tán Bẹ́ẹ̀ni. bí nǹkan báyìí ti gbà láṣẹ Bó bá ti gbà ní. afá yìí حياكم الله. Bilal bá gbéra ọ̀dọ̀ Fatima ọ̀kalẹ̀kùn òkè Fatima tán Fatima ní sí òsì ọ̀là níbi kí n gba kankẹ́rẹ́ wa lójú gbogbo àwọn mùsùlùmí ìjọ náà ní mọ́sálásí ànábì bá kẹ́wù òkè báyìí La ilaha illallah. àwọn èèyàn bá kẹ́wù ní sallallahu pípẹ́ alayhi yìí wa sallam. àwọn èèyàn pariwo pẹ̀lú ọkùnrin Ó sọ ọlọ́run ní òhò. ukasha Ó ṣe yí dán. àfá yìí bí tí ń gbé ẹgbọ́ òkè pé kó wọ́n fi ànábì níyà yìí àwọn bàtà rẹ̀ bá ń délẹ̀ kan náà ó lè ukasha Ukasha. ọmọ kẹ́mi ní sàbí àkọ́kọ́ Bẹ́ẹ̀ni. ojú mi ò lè gbà kéèyàn máa kó ẹgbà bọ̀ ànábì. Lójú mi ti kú. لا إله إلا الله. ẹgbẹ́ ẹyọ kẹlẹ́ náà níbi náà mo fà yé lẹ̀kọ́ ọ̀nà 1000 pàrọ̀ lára mi. لا إله إلا الله. ànábì náà wú àkárè ẹ kàwọ́d jókòó ọlọ́run má yí rẹ njọ́ tì ní nàníjọ́ náà wọ́n bẹ́ ń bẹ́ àmọ́ kéésì wọ́n lọ nà. Kọ̀dákọ̀ rẹ kò kọ́ bọ́lá wọn bá gbẹ̀ sí lára mi kò ní sí wọn bẹ̀. Wọ́n jòkó tiẹ̀. لا إله إلا الله. bọ́n ti jòkó lẹ̀ Umar dìde ànábì yìí bẹ̀ fọ́ọ̀dù náà Usman dìde ànábì yìí bẹ̀ fọ́ọ̀dù náà Aliyu dìde ànábì yìí bẹ̀ fọ́ọ̀dù náà ọ̀fìn wa ka Hasan àti Hussein ọmọ ọmọ ànábì Muhammad صلى الله عليه وسلم. àwọn méjì ń sọ̀rọ̀ tẹkútẹkú wọ́n sọ̀rọ̀ kọ́ àlọ́ ọmọ ọmọ ànábì Àwa ni máa lù. káwa lọ jílẹ̀ báyìí kan mọ́lú bàbá tó bí ìyá wa Lùwá lónìí máa wá lùwá jojúmọ́ gbogbo ń tọ́gbà lè lù ara wa bisimilah Máa lùwá. anabila yìí méjèèjì ekiwu dá Ẹ jòkó ẹ̀yin ojú àánú mi ẹ jòkó. ẹ jòkó lẹ̀ Ẹ má jẹ́ nìkan fi ẹgbàá bá ti ń jẹ́ ẹ jòkó. ìyá gbọ́dọ̀ jẹ yín mọ́ lójú mi. Ẹ̀yin ò tún gbọ́dọ̀ jìyà mọ́. لا إله إلا الله. ìyàwó kẹsà ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ẹ̀ńkùntà dọ̀wọ́ níbẹ̀ ni. Ìrẹ̀ Ukasha nàbí bí mo bá nà ó. tọ́wọ́ kí ló tó mọ̀ lù ọ́ bisimilah. اضرب إن كنتم ضاربا. afa yìí أكرمكم la الكريم. ilaha illallah muhammadu rasulillah. ما غرك بربك الكريم alladhi khalaqaka. الذي خلقك فسواك فعدلك ما شاء الله. في أي صورة ما شاء ركبك. afa nana yìí. حياكم الله. gbogbo kálukú wa ta jọlẹ lónìí gbogbo wa ni kálọ̀ di ta fini jara yàn níbi ìlọlẹ kìyàmà kalẹ̀. Kálukọ́ lọ dirú ẹ̀ kalẹ̀. Àfáà yìí. Bàbá. bẹ́ẹ̀ ni mi ti joyè àdéhìí láyé òun bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ó ṣe pọ̀ sí lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ó ṣe pọ̀ sí. Bẹ́ẹ̀ ni. Lọ́dọ̀ Ọlọ́run. ta ni bàbá àdínì tí ọ̀fọ̀ tí lẹ̀ Bẹ́ẹ̀ ni bàbá àdínì ti mutí. ta ni ìyá àdínì tí yọ lọ sọ́ọ̀sì. A ní kò pé má kírun. gbogbo àwọn abẹ́ pátá wọn ja wọn léyà lìkìyàmà Èyí wọn ja wọn léyà ní Muhammad náà lìkìyàmà. dáa báwọn La dáa. ilaha illallah. bẹ́ẹ̀ bá ti joyè àdínì gbogbo ń tí ọba lọ́wọ́ yẹn tí máa mẹ́ ń kọ̀rọ̀ ní kọ̀rọ̀ fílẹ̀. Kọ́lọ̀ filẹ̀. afa yìí Bàbá. gbogbo òníyà yóò tọ́ bá débọ̀ láyé ọ̀gbọ̀rọ̀ wá nǹkan mi kò fi bẹ Ọlọ́run àfi lọ́ba jọmọ́ tọ́lọ́run. Èyí tó bá jọmọ́ tọ́lọ́run náà la fi ayé rẹ̀ ọ̀gbọ̀rọ̀ kọjá masalasi Bàbá jọun la fi wé. ayé rẹ̀ ọ̀gbọ̀rọ̀ kọjá salatu Ọ̀gbọ̀rọ̀ kọjá salatu. ayé rẹ̀ ọ̀gbọ̀rọ̀ kọjá masalasi jimá Ọ̀gbọ̀rọ̀ kọjá. ayé rẹ̀ ọ̀gbọ̀rọ̀ kọjá alukurani Ọ̀gbọ̀dọ̀. ayé rẹ̀ ọ̀gbọ̀rọ̀ kọjá lẹ́láìlú Ọ̀gbọ̀dọ̀. àmọ́kẹ́ bá ń pa nǹkan mi pọ̀ mọ́ yọba pa paramanta ìtúbà bàbá àdínì bẹ́ẹ̀ ìyá àdínì bẹ́ẹ̀ wọ́n jẹ yálà yálà lónìí Wọ́n Ọlọ́run. lẹ́ mú mi لا gbóná. إله إلا الله. Bàbá àdínì bí ó mú omi gbóná. Àbá àtọ́jà. Bàbá حياكم. ní kúkúrú ọba gẹ́gẹ́ òkè ọfẹ kó bàní Muhammad sallallahu alayhi wa sallam. alimi wa kó ẹyin sí onímọ kẹyìn sí mi Má kẹ́yìn sí mi. abòónú ni wọ́n fẹ́ gba síjọ́ náà Ẹgbẹ́ lọ kọ sí mi njọ́ náà tí mo kọ sí ọ. La ilaha Ọkọ̀ illallah. ẹgbẹ́ tí wọ́n kọ bọ́ sànsàn. alimi ń bẹ lérí ẹkún ó gba mùsùlùmí ń bẹ lérí ẹkún. Gbogbo Mùsùlùmí dáadáa. لا إله إلا afa الله. yìí حياكم. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. imam wa lónìí Alhaji wa Lukman al-Muqaddam al-Imam ẹ jẹ́ kulẹ̀ tọrọ lọ́hùn
afi gbogbo àwọn eléré de tó wà ní jòkó yìí tó dá mi lójú pèsè eléré bú mẹ́ insha Allah. àìbẹ̀ ọlọ́run fún yín gbogbo tí jẹ́ ìran àdààmú ọlọ́run ní gbé báyìí àmín. kọ́dà báwo yẹn bá sàmì ẹ̀ sàmì sàmì ti àmín ya Allah. ẹ̀ ní dààmú pẹ̀lú gbólọ́dọ̀ ọlọ́run àmín. ẹ̀ ní wàhálà àmín. ọlọ́run ní fìtínà yín àmín. ọlọ́run ní kódà mọ́ báyìí àmín. ọlọ́run ní fóúnjẹ yín síbòmí ìtayà Al-Qur'ani àmín ẹ̀ láti bá ń sàmì fún ọtí ọlọ́run. àmín. nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run èyí tó sọ sí ìtura mi qala Allahu ta'ala fi ba'd al-kutub ọlọ́run ọba àlekè ọlá sọ náà àwọn tíra mi man aradinahu man aradana bẹ́ẹ̀ni aradnahu. ẹni tí ma ti ń fẹ́ àwọn ọlọ́run tí ma ń gbèrò wa àwọn ọlọ́run ma fẹ́ tiẹ̀ masha Allah. wa man arada minna ataynahu ẹni tí ma ń fẹ́ kẹlẹ́ àwọn ọlọ́run a ma fún wa man ahbabna wa man ahabbana ahbabnahu ẹni tí ma ń fẹ́ àwọn ọlọ́run a ma fẹ́ afa yi ayakum. wa man talaba gairi lam yajidni gbogbo ẹni tí ń bá ń wá àfa ẹni tí ń bá ń wá àwọn ọlọ́run pẹ̀lú nǹkan mi pẹ̀lú nǹkan tí fi nǹkan kò lè rí àwọn ọlọ́run níbẹ̀. Allahu akbar. kàkà nabi wa man talabani bitawba wajadani bil maghfira. wa man talabani bitawba wajadani bil maghfira. gbogbo ẹni tí ń bá ń wá àwọn ọlọ́run pẹ̀lú àforíjì yóò sì rí wa pẹ̀lú báwa náà gba tutuba rẹ̀. wa man talabani bi sukri ni'ma ẹni tí ń bá wá àwọn ọlọ́run pẹ̀lú kọ́ máa dúpẹ́ òkòlè ọ̀tọ̀ lọ́nba ṣe fún wajada níbi síyáda yóò sì mọ̀rí àwọn ọlọ́pàá máa lékún nǹkan ẹ̀ nǹkan rẹ̀ ọmọ dá sí nǹkan rẹ̀ ọmọ dá sí nǹkan rẹ̀ ọmọ dá sí. afa yìí àwa méjì la wà ń jòkó yìí nísìnyí. àwa méjì. bẹ́ẹ̀ni ẹ sáwò. àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ lọ́la ń gbọ́ yìí tó sì farabalẹ̀ àwa ń jòkó yìí. bẹ́ẹ̀ni. àwọn dákọ̀ ẹ̀ payún ti ẹja sí ń tọ́kọ̀ àwọn náà ń bẹ́ ń jòkó yìí kálukó sì gbalada yìí lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ni kò jọra wọn. ìlànà tó ti sá máa fa àrítàlẹ̀ gẹ́ríkà. nínú musika tó ti sá máa fa àrítàlẹ̀ gẹ́ríkà. لذلك فعمل أو ففعل كسيتي ولوكي لذلك فعمل ما تشاء من العمل إذا كان خيرا إذا كان خيرا فالجزاء كمثله ما شاء الله وإن كان شرا ما تقوم به تنال لنفسك تجزى ميار إليك بسان لنفسك تجزى ما فعلت لغيرك ما فعلت لغيرك bọ́ọ̀ bá fẹ́ lomi afa yìí bọ́ọ̀ bá ń dún yẹn nú ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá bá yẹn nú jẹ́ ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá tún tẹ̀ yẹn ṣe ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá ń ba tìyẹ̀ jẹ́ ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá gbẹgbẹ́ jẹ́ ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá tẹgbẹ́sẹ̀ ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá bẹbí jẹ́ ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá tẹbí ṣe ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá ba mọ́sálásí jẹ́ ọgbẹ̀sẹ̀. لذلك فعل ما فعلت لغيرك bọ́ọ̀ bá tún Ọlọ́run ṣe ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá ń kọ́ mọ́sálásí jẹ́ ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bọ́ọ̀ bá ń dá sí tọ́lọ́run ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك bíjọ ànábì bá ń dùn mọ́ ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك nínú ìjọ ànábì bá ń bí ọ ọgbẹ̀sẹ̀. ما فعلت لغيرك tó o bá ṣe fẹ́ lò mí máa retí ẹsẹ̀ ẹsẹ̀ rẹ̀ tó. لذلك فعمل ما تشاء من العمل fún di eléyìí kálukọ́ máa ṣe ń tọ́ bá wù. kálukọ́ máa ṣe ń tọ́ bá Àbá fẹ́ yìí, lọ bàbá. إذا كان خيرا bí dáadáa lọ́ba ń gbá yẹ ẹsẹ̀ máa ṣe ń so mọ́ra sí. إذا كان خيرا bí ire lọ́ba ń ṣe múra sí. فالجزاء كمثله. kàkẹ́ ànábì Bàbá. nǹkan nìkan ẹlòmíì fi ń sakọ. nǹkan ní nǹkan nǹkan ní nǹkan kí ni rí owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ sí wọ́n lóní. òǹkọ́ ló ní igi owó dà tán gbèsè lẹ́yìn. kò sí iṣẹ́ ọwọ́ yìí lọ́sọ̀dọ̀ lówó ni. iṣẹ́ ọwọ́ ẹ̀kọ́ rárá o kò pé olówó wọ́n á pèsè owó làbá fi iṣẹ́ ọwọ́ ẹni làbí lówó ẹni tó yẹ kó lójú rẹ mẹ́ta ni. ìran mẹ́ta ni wọ́n bàbá àwọn lagilagi bẹ́ẹ̀ni àwọn tí gbẹ́ sálángá Bẹ́ẹ̀ni. àtàwọn tí fi ẹ̀yìn àwọn tó máa fi ọrùn erí tó fi ru àpèlúwọ́ tó fi sàárù Bẹ́ẹ̀ni, kò sí. àwọn ilé wọn lójú láti tàbí ṣiṣẹ́ ẹgbẹ́ tó wọn. tó wọn bẹ́ẹ̀ ni. Ìjọ kẹ́ni iṣẹ́ ọwọ́ rí sọ ọkọ́là ń jẹ àwọn ọlọ́run là ń jẹ. fàlìjẹsà ọkà ní ìfìlìhì. ó gbé nǹkan rẹ̀ sí wọn lọ́lọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìdáka ní kẹ́rà. ó gbé ìmọ̀ sọ́dọ̀ wa fa ó gbé sí alọ́lọ́ yóò béèrè ẹ̀. ìdáka ní kẹ́rà. àfa tó gbé wá sísí lọ́dọ̀ ọlọ́wọ́ béèrè ẹ̀. ìdáka ní kẹ́rà. àfa tó gbé túbọ̀ ìmáàmù sí lọ́dọ̀ ọlọ́wọ́ béèrè ẹ̀. ìdáka ní kẹ́rà. àfa tó gbé kùránì sí lọ́dọ̀ ìpọ́kọ́ máa ń kí ọlọ́wọ́ béèrè ẹ̀. ìdáka ní kẹ́rà. àfa tó lọ gbé mùkádàmù tìjàní àpamọ́ sí lọ́dọ̀ ọlọ́wọ́ béèrè ẹ̀. ìdáka ní kẹ́rà. àfa tó lọ gbé mùkádàmù kọ̀dìríyà sí lọ́dọ̀ ọlọ́wọ́ béèrè ẹ̀. ìdáka ní kẹ́rà. ọlọ́wọ́ gbogbo tó lọ gbé tiwọn náà wọ́n kọ́ ní ọlọ́wọ́ béèrè ẹ̀. ìdáka ní kẹ́rà. kálukọ́ wá bí
tọ́lọ̀ ń gbé sí lọ́dọ̀ nínú owó yìí náà èyí tóun náà tọ́lọ̀ lọ́pọ̀ dàbí torí ara òun lọ́pọ̀. La ilaha illallah. kọ́mọ síkún ara ẹ̀ bẹ́ẹ̀. máa dáhùn síkùn ara rẹ bẹ́ẹ̀. Idha kana khayran. máa dáhùn síkùn ara rẹ bẹ́ẹ̀. Faljaza'u kamithlihi. oyè ni wọ́n ń jẹ́ ní àyè ní ìsìntọ́jà mọ́tò tọ́lọ̀ ní mọ́sálásí ta ló ti gbé 1 million kalẹ̀. 1 million. 1 million. ta ló ti gbé 1 million kalẹ̀. yọ máa pẹ́. ọba sẹ́lẹ̀ ìwé náà bá pè é sí lọ́ntì ilé ìwé àbí kíní kan ẹ̀ máa ń tẹ́gbẹ́lẹ̀. kálukú ọ̀nà kárí mi ń bẹ̀. ọ̀rọ̀ mọ́sálásí náà gbé rẹ̀ ní sàrà nìkan gbé 500,000 kalẹ̀. èyí ò ti pọ̀ ju yóò mú gàrí ẹ̀. kálukú fowó tásẹ̀ kẹsẹ́ múlòkù wọn lọ ni. wọ́n lọ ní. ní nǹkan tẹ́ ẹ̀ ní ní nǹkan tó bí mẹ́. owó ọlọ́run tó gbé sí gbogbo yóò lọ́dọ̀. tọ́ bá wò kó níláyé yọ padà di tẹlomi. Insha Allah. tọ́ba kọ́lé tọ́ba bù háyọ̀ padà di ilé onílé. owó yóò dilé olé. tọ́ba ní mọ́tò tọ́ba gbajúmọ̀ jù yọ padà di mọ́tò Kọ́dà mọ́tò. bọ́ba bímọ. bọ́ọ̀ba ńláṣọ yọ padà daṣọ aláṣọ. yóò daṣọ aláṣọ. bọ́ọ̀ba nílẹ̀ yọ padà di ilé onílẹ̀. ẹni yóò jogún ẹ̀. bọ́ọ̀ba lówó yọ padà dówó lówó. dówó lówó. bọ́ọ̀ba níyàwó tí ò ti gèrí odó yọ padà di tẹlomi. Idha kana khayran. Faljaza'u kamithlihi. gbogbo ntọ́ bá ṣe àfọ́bìrì lọ bá ṣe ó gbẹ̀sẹ̀. وإن كان شعرا ما تقوم بيتنا وإن كان شعرا ما تقوم بيتنا ẹni bá sọ yìí pé ti kéwù ti kéwù ó jogún bòlù lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. ẹni bá sọ wípé tí kéwù ti jẹ́ ọjọ́ bù ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. bá sọ wípé ti kéwù ti jẹ́ ọjọ́ bù ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. olóhùn kò jọ nítorí ọmọ ọlọ́ọ̀la nǹkan lájọ nítorí ọmọ ọlọ́ọ̀la nǹkan lájọ nítorí ọmọ tálíkà sálẹ̀ bí tí ò ní kankan ẹ̀mí náà ń gbìyànjú kọ́mọ lẹ́dọ̀ ẹni bá sọ wípé ní kéwù ti dé ọjọ́ bò ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. ọlọ́run má ṣe wà gẹ́gẹ́ bí ẹyẹ. ẹyẹ ò lẹ́sẹ̀ tí ó ṣàyà rẹ̀ gbọ́dọ̀ gbọ́ kó fòlò fóun lẹ́sẹ̀. ẹni bá sọ wípé ní kéwù ti dé ọjọ́ bò ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. ewúrẹ́ jẹun tán aṣẹ́nu mírí 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 aṣẹ́nu mírí adìyẹ jẹun tán àfẹnú lulẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ láláyé mọ́rẹ́. ẹni bá sọ wípé tí kéwù ewu ti jẹ́ ọjọ́ bò ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. ewúrẹ́ jáwọ́ ló ṣe bẹ́ẹ̀ kò rí bákúkàjà wọlé kó lọ́dọ̀ bọ́pá ní ajá wọlé. wà lọ́gọ̀ bí ọ̀rẹ́ nígbà sọ wípé ti kẹrù. ọjọ́ bò ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. ọlọ́run má bò wá lọ́mọ burúkú. ọmọ àti ọgbọ́n ti yá pẹ̀lú bàbá sáà tí a máa bù wá lọ́mọ bánú. ẹni bá sọ wípé ti kẹrù ti jẹ́ ojúkú rẹ̀. ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. olówó ń kó òjò nítorí ọmọ ọlọ́ọ̀lá ń kọ́ lájọ. nítorí ọlọ́ọ̀lá ń kọ́ lájọ. nítorí ọmọ àtàlíkà sálẹ̀ bí tí ò ní kankan ẹ̀mí náà gbìyànjú kọ́mọ lẹ́dọ̀ mọ́. ẹni bá sọ wípé tí kéwù ọjọ́ bò ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. èkó ni tí mo ní. ó fẹ́ ní dẹ́nu sáà tí a dàgbọ́ máa wà àlàwọ̀ ká má dẹ́nu dàgbọ́ kó ọ̀rọ̀ àtò ẹni bá sọ wípé tí kéwù ojúkú ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. gbogbo tí mo ní tọ́jọ́ mi lójú àwọn ọ̀ṣọ́ta aráyé fi òpó mi kí n bá fọwọ́ mi báwọn sì kú ọmọ. ẹni bá sọ wípé tí kéwù ti jẹ́ ojúkú ògbónú lára bàbá àbí lára màmá tó bí ẹ sáyé. bàbá ṣe pẹ̀lú nílẹ̀ ayé bí wọ́n sì ṣe rere nílé ayé. bí
ṣe. ilé ayé. àbúrò àjẹ́.